Ọlọ́run ògo fókọ rẹ o ìwọ ni ìwọ náà ni a ṣe yòówù a sì wò sùnsùn a sọ òmùgọ̀ dọlọ́gbọ́n a wò sùnsùn a sọ lọ́gbọ́n dòmùgọ̀ a sì wá dá àwọn ọ̀jọ̀gbọ́n dọ̀bálẹ̀ a ní kí òmùgọ̀ ọmọ fún lẹ́gbà ṣé kò kúkú yé èèyàn Ọlọ́run nìkan ló yé ẹ̀dá ní máa wo bíbí dídá lọ́lọ́run ọba mi wò ìgbò mi wà inú ẹbí mi wà tó jẹ́ pé wọ́n kàdánwò lára orí tọ́lọ̀ ń ṣe fún wọn nígbà àwọn ò rí lóore kàkà kí wọ́n ṣùgbà rẹ̀ sí nọ́mbà kọ̀mpútì kàkà kí wọ́n mọ̀ ṣàdúrà fún ṣe ni wọ́n ń wo ibi tó kù sí kàkà kí wọ́n dìfẹ́ǹdì àwọn náà kọ́kọ́ ń dọ̀rọ̀ ẹ̀ lè láì dá níta gbangba gbogbo ẹ̀yin ẹbí tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ múra sí o ẹ̀yin ẹbí tẹ́ ẹ bá sì ń dá sọ́rọ̀ tí yín náà ẹ múra sí bí ẹbí tó rí Yọmí Òkìkí ọmọ Amúsà ti jáde àwọn ẹbí tí wọ́n ń dá sọ́rọ̀ ni wọ́n dá transformer mọ̀ yàtọ̀ sí Kanji Dam ẹnìkan bá ti bọ́ sọnù ẹ̀ lọ́wọ́ ẹnìkan bá ti bọ́ sọnù lọ́wọ́ rí òtún nífẹ̀ẹ́ kí mi ò bọ́ sọnù lọ́wọ́ òun ẹni tí ọba ṣe rí àìpó tún dé wọ́n ti mọ bí ṣe é ṣe wọ́n nú ẹbí tèmi ni ẹ bá rí tí wọ́n ń ṣùgbà orí tọ́lọ̀ ń ṣe fún ọ wọ́n ti nírú ẹ̀rí tó bọ́ ni wọn ò sì tún fẹ́ kí lè yọ rẹ̀ dànù gbogbo ẹ̀yin ẹbí tẹ́ ẹ bá ní transformer ẹ má wulẹ̀ tanra yín jẹ ẹyọ kan náà ni ó wà ládùúgbò kan tó bá ti di méjì àdúgbò ọ̀hún ti tóbi nìyẹn yóò sì ti mọ̀ ní zone 1 zone 2 zone 3 zone 4 tó tó mọ̀ ní transformer méjì mẹ́ta ẹ wá rèé tó wà ládùúgbò yìí tó bẹ́ẹ̀ bàjẹ́ pẹ́rẹ́ for the fact pé wọ́n ti ẹ̀ mọ̀ pé ẹ ní transformer rí ẹ wá lè manage ẹ̀ tẹ́ ìbàjẹ́ mọ́ yín lọ iná yín bá ń wò rósórósó táyé òríran rí pé ẹ wà ń bẹ̀ mọ́ ẹ̀yin lẹ fà á o iná yín bá sì mọ́lẹ̀ kedere ẹ̀yin lẹ tọ́jú transformer tẹ́ ẹ ní iná yín ọ̀bá wá sí mọ́ rárá tẹ́ ẹ ti lo transformer tẹ́ ẹ ti bàjẹ́ tó ti blow gbàmù ẹnu kẹ́ ẹ mọ́ ilé àwọn ọ̀nàrẹ́bù kíkẹ́ ni wọ́n gbé transformer fún yín kí wọ́n kó kúta nu transformer gbé fún yín gbà campaign lọ bí wọ́n bá sì dìbò tán tẹ́ ẹ bá fẹ́ sí transformer ẹ̀rí pókúta lọ́wọ́ à ń bẹ̀ ẹbí wọn kó ẹ̀yin lẹ lo èyí tọ́lọ́run ti ṣe fún yín tó dáa nílòkulò torí pé ẹ̀ mọ iyì rẹ̀ ní kọ́lọ́run ọmọ ṣe wá láláì mọ́re lẹ́ẹ̀kan sí ẹ̀mọ̀kú kàlẹ̀.